gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí káàkiri àgbáńlá ayé, ọ̀rọ̀ kan ni mo fẹ́ pè ní ṣàkíyèsí lórí ọ̀rọ̀ Malam Yusuf Adépọ̀jù tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àti adarí ìjọ Akadip. Kí ni mo fẹ́ pè ní ṣàkíyèsí lórí ẹ̀ ni pé ọ̀rọ̀ tí ń lọ láàrin àwọn tí wọ́n ń pè nìkan ní ẹgbẹ́ alájà àbí nǹkan, èmi ìbá wọn dá sí, àmọ́ ètè mi rí ọjọ́ nǹkan tó bá yàn lẹ́rù, tó sì yẹ kéèyàn ò ké gbàjarè síta pé níbo láyé lọ, ṣé ẹ̀sìn ni ká pé ní àbí nǹkan mi. Torí bí èèyàn bá ti ẹ̀sìn yẹn gan, èmi ò lérò pé téèyàn bá sẹ́yìn ẹsẹ̀ yóò lédè ni pé a wà máa lépa ẹ̀mí ẹni. Ẹ̀yin yẹn wá, kí n tó máa tẹ̀síwájú, mo fẹ́ fọ́nrán kan hàn yín. Ó ṣeé ṣe kẹ́ ẹ ti rí tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà téèyàn rí ọjọ́ mi lójú. Gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí àbẹ́yìn tẹ́ ẹ bá ti rí tẹ́lẹ̀, ẹ jẹ́ a jọ sọ̀rọ̀ lórí rẹ̀. Fọ́nrán ọ̀hún rèé, ẹ wá nǹkan fìdílé. Captain Case, ẹ bá tẹ́rì sí yóò ṣòfò dànù, ìyẹn kíkú pa dànù, àìkó ṣẹ̀sìn ayé, kéèsì ayé ni o. Gbogbo ẹni tó bá máa dá sí ẹjọ́ Captain Yahya Alubarika yìí tí Yusuf conspire pẹ̀lú èyí tó fẹ́ fi ba Ustaz Jamiu Adégúnwà lórúkọ jẹ́ yìí, kọ́lọ̀ máa pa wọ́n. Ìbáṣolówó ni o, ìbáṣọlọ́rọ̀ ni o, ìbáṣẹdájọ́ ni o, ìbáṣọlọ́pàá ni, ìbáṣe ẹni tó jẹ́ influential person nílùú, any elite, any kind of elite tẹ́nìyẹn bá jẹ́ nílé ayé yìí tó bá fẹ́ dá sí ẹjọ́ yìí, kọ́lọ̀ máa pa wọ́n. À ń bẹ lọ́n kọ́lọ̀ ń yí wọn padà rárá, torí tọ́lọ́n bá yí wọn padà lásìkò yẹn wọ́n padà balẹ̀ jẹ́. Àwọn tá a bá bẹ Ọlọ́run fún bẹ́ẹ̀ ń gbà náà, àdúrà yẹn ń gbà. Ẹ jẹ́ wá ṣírò àwọn tọ́lọ́run ti pa lórí ẹjọ́ yẹn. Ọlọ́run sì máa pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Àwa ní pé gbígbàdúrà ṣẹlẹ̀ nínú ẹ̀ gan, Ọlọ́run gbàdúrà yẹn. Láàárín ibẹ̀ lọ́lọ́run pa bàbá Yusufu, Ọlọ́run pa. Ọlọ́run pa ẹni tó jẹ́ kí ló ń pè é retired DIG. Ọlọ́run padà pààyàn náà. Ègún ní kẹtọ́ gbé lọ sọ́dọ̀ ẹ̀ l'Ábùjá lákọ̀ọ́kọ́, abẹ náà lórí ẹ̀, Ọlọ́run pa. Àjàlá lẹ́kọ̀ọ́ òun náà Ọlọ́run pa. Ẹ̀wọ̀n tó ti kú lórí kéèsì 1 kú 2 kú 3 kú, ẹ̀ẹ́dẹ̀ fúra wé kéèsì ayé ni ìkọ́ tó yẹ kú ni of recent. Ṣé wá rí fọ́nrán yìí nítọ́jọ́ kí n sọ̀rọ̀ lé lórí ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, arákùnrin ọ̀gbẹ́ni Jàmbó tó náà lóhùn ṣe comparative. Gbogbo ẹni tẹ́ ẹ bá jẹ́ olùfojú ọmọ Yorùbá tẹ́ tara ọkùnrin tẹ́ tara ìkórìíra mi kódà kò kàn mí, kò ní ìtumọ̀ sí mi níwọ̀n gbàgbọ́ bá jẹ́ pé àníyàn tí mo fi ń sọ̀rọ̀ àárín ìrìn àtọ́ náà bá tó dá mi lọ́wọ́. Kí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ẹran tí ń gbà kan báyìí tí Malam Yusuf Adépọ̀jù tí wọ́n wà ní orí ìdúlé àìsàn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gan ti pé tọ́ ọ wà lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run ọba lédùá àti Ọlọ́run ọba ọ̀jẹ̀, Ọlọ́run fèrè sí ọ̀tá lẹ́nu lórí ọ̀rọ̀ Malam Yusuf pé bí ó ṣe lọ náà tọ́lọ́run ti kọ́ lọ tọ́lọ́run sì sẹ́wọ̀n. Àìsàn yẹn tí ó le tó bẹ́ẹ̀ bí pé ọ̀pọ̀lọpọ̀ gan ti ń somi lójú kòròkòrò pé tọ́ kódà àwọn kan sọ pé gbogbo tí ó lò ọ̀dọ́ ọdún mẹ́wàá lọ. Nígbà tí kìíní ìwà ṣẹlẹ̀, arákùnrin ọ̀gbẹ́ni Jàmbó tá à ń sọ̀rọ̀ yìí, mo rántí dáadáa nígbà tí n kó lórí stage ìgbà náà tí n kó báyìí, ìyá Ọlọ́run ṣeun, àwọn kan ti gbọ́jọ́ kú, òun ò gbọ́jọ́ kú. Nígbà ọgbọ́ pé ọgbọ́ ipò tí Malam Yusuf Adépọ̀jù wà ń gbà náà, ẹ dákun tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀sìn là ń ṣe, ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ, à ń pèpè sójú ọ̀nà Ọlọ́run, kí la bá dé di pé olùpèpè sójú ọ̀nà Ọlọ́run gẹ́gẹ́ bí ti àná, kí la bá dé kápá máa rò pé ó kún, èrè wo la fẹ́ jẹ́ ń bẹ̀. Tẹ́ bá wo fọ́nrán tí mo ṣàfihàn fún ẹnìṣẹ́ tá a jọ wò tán yìí, tẹ́ bá wo fọ́nrán dáadáa, ẹ wá wá lóòrò tó jáde ń bẹ̀. Ẹ dákun kí lọ́kàn bàbá wa Amíkù Ọmọdún Àjàlá nínú ọ̀rọ̀ yìí. Wọ́n lẹ́nìkan ti kú bẹ́ẹ̀, ẹnìkan ti kú bẹ́ẹ̀, àwọn làwọn bẹ́ẹ̀ lọ́wọ́ fún wọn kí wọ́n kú. Ẹ dákun sọ dáa, èèyàn wa. Ẹ̀yin bàbá wa nú ẹ̀sìn tẹ́ ẹ̀ràn kan tẹ́ ẹ̀ mọ̀ pé okùn ẹ̀mí Ọlọ́run jàǹjọ́ gan.
kí wá sí pé ọjà lásán ẹ bọ̀ síwájú Ọlọ́run ẹ rojọ́ ohun tẹ́ ẹ gbáyé ṣe àti gbogbo gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀mọ̀ pé rojọ́ ìwájú Ọlọ́run ẹ bàbá ní pé arákùnrin ṣàkíyèsí tí ọba lẹ́sìn ṣe bóyá kó fẹ̀sìn lẹ̀ torí pé gbogbo ìgbésẹ̀ tí arákùnrin gbé ó fi ń ṣàfihàn pé àwọn kan wọ́n ṣe kíni wọ́n ń lò ó láti máa fi da omi àlàáfíà ẹ̀sìn yìí gbogbo ẹni tẹ́sí wá ń kó bẹ́ẹ̀ náà níta gbọ́ nípa àwọn gbàgbọ́ kan wọ́n ń lò ó níta gbọ́ ní pé àwọn gbàgbọ́ kan wọ́n ń lò ó ẹ mọ̀ jẹ́ àtàrà jẹ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn ló ń gbàgbọ́ kan ẹ fẹ́ kọ́ ọ̀rọ̀ yìí tako Malamusu Adépọ̀jù ẹ lè jẹ́ o torí pé ẹnu tí ń bẹ Ọlọ́run fún Malamusu Adépọ̀jù ẹnu tó nígbàgbọ́ ní Ọlọ́run ẹnu tí ń sin tọ́lọ́ tí ń sọ tọ́lọ́ fẹ́ ẹnu tí ò parọ́ ni ẹ dákun ẹ jáwọ́ ẹ bá jáwọ́ lọ́rọ̀ Malamusu Adépọ̀jù mo fi ọba tó ní ẹ̀mí mi búra àgbákò tó pa àwọn kan tí wọ́n gbógun ti Dr. Yunus tọ́lé àti Ayélára Dr. Yunus bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n kóra wọn jẹ tí wọ́n láwọn gbogbo ìmọ̀ bàbá ìmáàmù lọ síbi kan kódà kò pé gbogbo ń ta àgbákò tó pẹ́ nìyẹn kò pé 10 days kò pọ̀jọ́ 10 tó ṣe àdébà pé kọ́mọ̀ wọ̀rí wọn dáadáa ń fún wọn pẹ̀lú ọjọ́ kan àgbákò tó kàn lójú ọjọ́ jáwọ́ lọ́rọ̀ Dr. Yunus lẹ́yìn bàbá tá à ń sọ yìí irú àgbákò kọ́mọ̀ ẹgbẹ́ yọ padà kàn yín ẹ má jẹ́ sọ àgbákò tí ń bá sọ ẹ ti mẹ́ tí mò ń bá wù ṣùgbọ́n tágbákò bá dé tẹ́ ẹ̀ bá jáwọ́ bá a ṣe sọ́ngbà náà ní gbogbo àwọn tó gbógun Dr. Yunus pàápàá gbọ́ bàbá tó lóhùn mú kọ́ wọn lọ sínú ẹgbẹ́ gbogbo ta sọ́ngbà náà pé láìpẹ́ yóò rí gbogbo wọn láì bàbá yẹn lẹ́nu gbogbo ẹni pé bàbá wọn kò tí ì bọ̀ nù bàràbàrà tó ṣẹlẹ̀ sí kò tí ì bàràbàrà tí kò láàrin bá yín sọ̀rọ̀ ẹ̀yin èèyàn wa káàkiri àgbáńlá yìí nǹkan kọ̀ọ̀kan sí Malamusu Adépọ̀jù ìgbìyànjú ẹ̀sìn tí wọ́n ń ṣe látara àfiwé nípa ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dí ń pè ẹ̀sẹ̀ sí tó lè gbọ́ pé ní comparative gbogbo ẹgbẹ́ tí wọ́n ṣe ní ẹ̀sìn gbogbo tí wọ́n gbogbo aláàtìgbé pàdé wọn wọ́n fi mú wọn mọ́lẹ̀ láti má bàa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìgbìyànjú ẹ̀sìn tí ń bá lórí ẹjọ́ lónìí ẹjọ́ lọ́la ẹjọ́ lọ́tọ̀ láwọn ti mọ̀ pé tí wọ́n bá ti ń ṣẹjọ́ wọn ò ní ráyè tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìgbìyànjú ẹ̀sìn tí ń bá ara ní ti ṣẹlẹ̀ yìí o ẹ̀yin wa ẹ̀jẹ̀ agbọ̀n mo wá rọgbọ ẹ̀yin olólùfẹ́ Malamusu Adépọ̀jù káàkiri àgbáńlá ayé àti ẹ̀yin tẹ́jẹ́ mùsùlùmí gidi tẹ́yì ṣe mọ̀nàfíkì mùsùlùmí tẹ́yì ṣe fún màámàmú fún mọ̀tàkàrú mo fẹ́ kájọ kún fún àdúrà lórí ọ̀rọ̀ Malamusu àti gbogbo àwọn tí wọ́n já àfá ẹ̀sìn tí wọ́n dúró lórí pé kí lọ́lọ́ sọ kí lànàbì sọ Ọlọ́run bá kọjú mọ́jẹ̀ kí ọ̀tá ọ̀rẹ́ mi ojú ọmọ Yorùbá ètí mo mú wá lónìí ó dábàá bá tún mọ́ pàdé.